ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Uwe Genesis orí karùndínlọ́gbọ̀n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ogún títí fún ìkẹrìnlélọ́gbọ̀n. Isaki jẹ́ ẹni 40 ọdún náà dérùn mú Rèbékà fúnṣaya. Ọmọbìnrin Betueli ará Síríà ti padà Aramu, arábìnrin Labani ará Síríà. Kí Isaki ṣìpẹ̀ lọ́lọ́dùmarè túdà aya rẹ̀ ó lè bẹ̀ mọ́. Olódùmarè gbẹ́bẹ̀ rẹ̀. Gbóǹdẹ́sẹ̀ náà dé raya rẹ̀ dẹ́yùn. Ọmọ náà máa jíjàgùdù nínú rẹ̀. Kò ewé ọ̀fọ̀ káàtì máa pèbè kẹ̀. Ìṣe kí ọ̀hún mi jùjàgùdù nínú rẹ̀ mi. Kò ì lọ láti ṣe béèrè nọwọ́ Olódùmarè wí wọn fọ orílẹ̀-èdè méjì rẹ̀ nukú rẹ̀ oríṣi ènìyàn méjì ràn má jẹ́ láti inú ukú rẹ̀ wa ọkàn dẹ́ máa gbowó ọjọ́ kejì lọ dé ṣàgbà aṣẹ́rú ẹ̀bùn lẹ́yìn rẹ̀ náà dére ọjọ́ rí Rèbékà dẹ́ máa bẹ mọ́dẹ́ pé máa gòràn ubejì rẹ̀ nù rẹ̀ kákọ̀bí dẹ́ ìjálẹ̀ nákọ̀bí jálẹ̀ ó pupa dédé ara rẹ̀ ìyẹn dàbí aṣọ onírun wọn ìsọ orúkọ rẹ̀ ní Ìsáwù ìhò àtinẹ́yìn náà rí ẹ̀bìnrin rẹ̀ dẹ́ jálẹ̀ ọwọ́ rẹ̀ ìdí gìgísẹ̀ Ìsáwù mú wọn ìsọ orúkọ rẹ̀ ní Jákọ́bù náà dé